Fílàní olóhùn méjì tán ṣe mọ́ bí ká máa bí ọba aládé
bí ká máa gbọ́ ọmọ ọba bí ká máa rí àwọn èèyàn wá títí ẹ̀ máa kó àwọn wọlé máa kidnap wọn bí ká máa slaughter àwọn bí àpò wọn slaughter ẹran ọwọ́ ajẹun tó ń jẹ́ nǹkan òwú fún apẹ́ Sunday Igboho lẹ̀ di aṣíájú nínú àwọn nǹkan wọ̀nyí ló kó àwọn ọ̀dọ́ Orígbó àti agbègbè rẹ̀ jọ. Orúkọ tèmi ni Abíọ́dún Oyèdókun, coordinator of Ifẹ̀ North. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá torí pé ẹ̀ta wà lọ́wọ́ àkẹsẹ̀. Kẹ̀kẹ́ ẹ̀gbẹ́ kí náà ṣe ọyẹ ilé ẹ̀rọ ta torí pé ẹ̀yìn bí ọmọ Yorùbá gidi. Àwa dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ọba ti dúpẹ́ fún yín. Ọlọ́run ọba ti ní dáadáa. Sunday Igboho ká kí ní. No, ìkan ti wà ń bẹ̀. No, ẹ kọjá sí wọn kan rí. Ìgbòho ṣàdúrà wájú ọmọ mọ́jà sọ́lá lọ́rọ̀ wà látọ̀dọ̀ bàbá wa. Wọ́n ní ẹ̀jẹ̀ àjọ ṣe kíkí ká parapọ̀ kí tọ́ máa lé èrò parapọ̀ wọ́n ṣàlù. Mo kọ́ ni bá parapọ̀ ó ṣàfárá o. Ẹ̀jẹ̀ ló kúnlẹ̀ bàbá wa. Ìṣọ̀kan
ṣe kábíyèsí wa olùlàmọ́kùn bàmí àbóyó ọmọláàkì kó wọn bá kábíyèsí wa ẹgbẹ̀rin náà káwọn ṣe kábíyèsí wa olùlàmọ́kùn bàmí àbóyó kí kó wọn bá kábíyèsí wa talóládé ọba ni talóládé o ọba ni talólùwẹ ọba ni talólùwẹ ọba ni talóládé o ọba ni talólùwẹ ọba ni yóò lè wojú wọn ojú ní bàmí ẹrù yóò lè wojú wọn yóò fẹ́ wojú wọn kábíyèsí wọn kọlọńdọ ẹmí yóò àwọn ọmọ ọdún lọ.
ṣẹ́ni lọ́wọ́ yìí ní ẹ̀rọ lọ́wọ́ wa lọ. tí bá lè lọ sí bá máa dáyàwó ọmọ ẹni tó kábẹ̀ tó lórúkọ ní ọ̀bá ọmọ olóòlàmọ̀ kò ní mọ́ bẹ́ẹ̀ ni. ẹ bá yàmọ́ tẹ̀ wá yàmọ́ tẹ̀. ọ̀yà excuse ẹni sùúrù ẹ yẹ kó yà pásítọ̀. Excuse. kábíyèsí láti iléeṣẹ́ ìṣọ̀kan ọmọ Oòduà TV tí àwọn àdìtẹ́tì fún ilẹ̀ olómìnira ni a wà níwájú gẹ́gẹ́ tí àwọn èèyàn wa ṣe ń wòye káàkiri àgbáláyé wọ́n nífẹ̀ẹ́ sí bọ́ àmọ̀ràn wo ni ẹ máa gba àwọn ọmọ Yorùbá tó wà ní òkè òkun àtàwọn tó wà nílé pàápàá jùlọ àwọn ọ̀dọ́ àmọ̀ràn wo ni ẹ máa gbà wá láti lè jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ kí eréje fún ilẹ̀ olómìnira tí à ń lè kó lè wọ ní ìrọ̀wọ́ ìrọ̀rùn kó má ṣe sí ìtàjẹ̀sílẹ̀ ní ráńpẹ́. kábíyèsí ẹ bá a dárúkọ yín fáwọn èèyàn wa. gbogbo nǹkan bá máa ṣe ọwọ́ jẹ́ kó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ tí ò fi ní sí ìjà tí ò ní sí ìtàjẹ̀sílẹ̀ nítorí pé tí ìtàjẹ̀sílẹ̀ bá wà àwọn tí à ń jà lórí wọn pé ká lè ní òmìnira nígbà tí àwa ti tàjẹ̀ wọn sílẹ̀ báwo náà làwọn náà ti fẹ́ gbádùn òmìnira ṣùgbọ́n tá a bá rọra ṣe tá a tó wá fi ìmọ̀ ìṣọ̀kan tí Oòduà ní nítorí pé bàbá Oòduà kó tó lọ ẹni àlàáfíà ni wọ́n ìyẹn ní ká wò tá a bá ní àlá tá a bá fi àlàáfíà tá a bá fi gbé gbogbo ẹ̀ bá lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ nígbà tá a máa gba òmìnira náà á lè jẹ́ kó gbogbo àwọn ọmọ Oòduà pátápátá inú wa lè dùn gbogbo àtàwọn tó wà nílé àwọn tó wà lókè inú wa lè dùn láti rí pé ìjàngbara náà ó bọ́ sí wa lọ́wọ́ ohun tí mo lè sọ nìyẹn mo sì mọ̀ pé nípa ìrànlọ́wọ́ Ọlọ́run á gba òmìnira náà fún wa. ẹ ṣé gan ìṣọ̀kan ọmọ Oòduà TV ẹ ṣé gan kábíyèsí ẹ ṣé. sáré wá bá èrò kó kà káàtì mọ bẹ̀rẹ̀ kábíyèsí ní kan sẹ́yìn ok mo ń bọ̀ ìṣọ̀kan ọmọ Oòduà TV.